mọ̀ ẹjọ́ ẹlò gbogbo bí tí fẹ́ bá wà láyé àlùbáríkà máa wà ńbẹ̀, owó máa wà ńbẹ̀, iyì máa wà ńbẹ̀, ẹ̀mí gígùn máa wà ńbẹ̀, àlàáfíà máa wà ńbẹ̀. Ibi tí ò bá ti sífẹ̀ wàhálà ni ó máa bá wọn gbogbo ìgbà. Ọmọ kan ọ̀dọ́ ni, ọ̀dọ́ tó wá jẹ́ bàbá rẹ̀ lówó, owó tí bàbá rẹ̀ ní pọ̀. Ọ̀dọ́ ta wí ó wá kó ọ̀rẹ́ mọ́ra, ó láìkì ọ̀rẹ́, gbogbo owó tó bá gbà lọ́wọ́ bàbá ẹ̀ a máa spend fáwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀ pé wọn ò ní. Ọmọ ta wí ọ̀dọ́ yìí ó nínú rẹ̀ ọlọ́kàn rẹ̀, ó lẹ́mí rẹ̀, ó sì lẹ́mí gbà fún. Kò ju ọdún mélòó kan lọ bàbá rẹ̀ tí fún lówó, bàbá náà bá kú. Ńgbà bàbá rẹ̀ kú, ọ̀nà dàrú, kò sówó mọ́, kò sọ́lá mọ́, kò síyì mọ́, ogún ológun ó di tẹni ẹlẹ́ni. Nígbà tó wà láyé ló mọ̀ nkilẹ̀, tó bá ti lọ tán gbogbo dúkìá rẹ̀ wọ́n á tàǹtàkùtà, wọ́n á lò lòkulò. Ṣerere nínú ìgbà tó bá wà ni wọ́n máa fi rántí ẹ. Nǹkan wá dàrú fún ọmọ bàbá yìí tó jẹ́ ọ̀dọ́ dáadáa yìí. Ọ̀nkálùkù ti lọ láàrin ọdún mẹ́wàá, ọ̀dọ́ ta ní máa ṣe rere tí máa ṣe dáadáa yìí. Ó wá gbúrò pé ọ̀rẹ́ kánú àwọn ọ̀rẹ́ rẹ̀ tó fẹ́ràn jù ó wá gbúrò bọ́lọ̀ ti kẹ̀. Òun náà ti lówó, ó ti lọ́lá, òkìkí rẹ̀ ti kàn káàkiri gbogbo ìlú. Lọ́mọ ọ̀dọ́ tí máa ṣàánú lánàá yìí ló wá wo ẹ̀wù, ó béèrè address ilé tọ́rẹ rẹ̀ tí máa ṣàánú lánàá tí ń gbé, ó tọpa rẹ̀ lọ, ọwọ́ àlọ́ ń gbò díẹ̀ náà àwọn gateman ọjọ́ wọlé. Wọ́n ní sẹ́ ti sọ fọ́gá, ó ní ẹ lọ sọ fọ́gá yín pé ọ̀rẹ́ rẹ̀ lágbájá báyìí ní ń wá. Wọ́n gòkè lọ bá ọ̀rẹ́, ńgbàtọ́ rẹ̀ gbọ́ ọ̀rẹ́ ní kí wọ́n má jẹ́ ó wọlé. Ẹ dákun ẹ bá ń pariwo Ọlọ́run, bá ń pariwo Ọlọ́run. Ó wá banújẹ́, inú rẹ̀ bàjẹ́, ọkàn rẹ̀ bàjẹ́. Ó wá padà lọ, láàrin ọ̀nà tí ń padà lọlé pẹ̀lú banújẹ́ ló bá pàdé àwọn mẹ́ta kan lójú ọ̀nà. Àwọn mẹ́ta ìyẹn wọ́n rú góòlì kọ̀ọ̀kan, wọ́n rú sórí báyìí. Wọ́n bá pàdé ọmọkùnrin yìí, wọ́n ní ìwọ ọmọkùnrin yìí dákun, lágbájá báyìí la béèrè, tàmàdò báyìí la béèrè. Ẹni tí wọ́n ń béèrè ó jẹ́ bàbá rẹ̀ tó ti kú. Ó ní bàbá àwọn lẹ ń béèrè, bàbá àwọn ti kú, wọn láwọn mọ̀ pé bàbá rẹ̀ ti kú. Àwọn mọ̀ pé bàbá tá ń béèrè ó ti kú. Ṣé ìwọ lọmọ rẹ̀ oníbẹ̀rẹ̀ ni? Yá mọ́ lé yín ká fi mọ̀ bóyá lóòótọ́ ìwọ ni. Wọ́n délé wọ́n ní ìpọ́mọ bàbá yẹn ní lóòótọ́. Wọ́n ní àwa pẹ̀lú bàbá rẹ̀ a ṣe bísínẹ́sì kan kí bàbá rẹ̀ tó kú. Èrè tá a rí mbẹ̀ èrè tí bàbá rẹ̀ nígbà. Ẹ pariwo Ọlọ́run. La taqnatu min rahmatillah. Gbogbo kòtò bá wà ṣe dáadáa mbẹ̀ o, má fojú commonize èèyàn o. Ẹni tó fojú commonize lẹ́ni ó lè jẹ́ pé òun ni ó ṣàánú rẹ̀ lọ́la. Mọ̀ Honorable, are you with me? Anẹ́nẹ́ àwọn rúgóòlù kalẹ̀ tán, àwọn lọ
ọmọ yìí wá wò bàbá yìí wá wò pé ìlú wa yìí tálíkà púpọ̀ bó ní ti rí ẹni tí ó ra góòlù nínú adúrú ìlú wa yìí àwọn èèyàn lówó tó lè fi ra irú góòlù yìí láàrin ìgbà tí ń ronú ìyíhun ni ìyá arúgbó kan dé ẹ̀ka àárọ̀ ń bẹ̀ wọn o ẹ̀dá kan mo rí pé wọ́n rú góòlù kan wá bá yín ṣe fẹ́ tà ní àwọn olóhùn fẹ́ tà ń bẹ̀ ni ọ wá mú ọyọ kan àbí méjì ó fún ìyá náà ru owó lẹ̀ fún rẹpẹtẹ owó wá dé padà ọlá dé padà iyì dé padà ó wá wò pé now nísìn ni mo wá lè sọ̀rọ̀ ó wá mú báírò àtìwé ó fẹ́ kọ lẹ́tà sí ọ̀rẹ́ rẹ̀ tó wá lọ tí òjò rí tí máa ṣe rere fún lánàá kí bàbá rẹ̀ tó kú yẹn ọ̀rẹ́ pìlẹ̀ rẹ̀ ó wá mú báírò ó wá ní sọ̀híbùtù qawman li ama láwà fa'alahum ọ̀rọ̀ tó kọ́ ni mo ń ka yẹn o farabalẹ̀ sọ̀híbùtù qawman li ama láwà fa'alahum yud'awna bayna al-wara bil-makri wal-khiyali yud'awna bayna al-wara bil-makri wal-khiyali. Ó ní lẹ́tà tí mo ń kọ yìí ìwọ ọ̀rẹ́ mi ni mo ń kọ fún ó láwọn ọ̀rẹ́ kan ń bẹ àwọn ọ̀rẹ́ kan ń bẹ dọ́tẹ̀ bá ń ṣe fún wọn ni wọ́n mọ̀ tọ́lá bá dọ́dọ̀ wọn tán wọn ní pé àdéhùn wọn yud'awna bayna al-wara àwọn ọ̀rẹ́ tí mo wí yìí láàrin gbogbo èèyàn wọ́n máa pè mí lọ́rẹ́ mi ọ̀rẹ́ mi kò sí tó jẹ́ kí wọ́n máa pè mí lọ́rẹ́ ọ̀rẹ́ ń gbà náà torí gbogbo ń bẹ lọ́wọ́ ó ní ète lásán ni ọ̀rẹ́ tó ń pè wọn nígbà náà jàǹbá lásán ọgbọ́n lásán ni kéwù sí kíákíá ọláwọn ọ̀rẹ́ tí mo wí wọ́n máa gbé fún mi gbogbo gbà nítorí pé wọ́n rí pé wọ́n ń jẹ lọ́dọ̀ mi ń gbà yẹn tí wọ́n ń jẹ ìyẹn ni wọ́n ń rí wọn ò fẹ́ mi dénúdénú ó ní àmọ́ngbà tó di pé mo broke tóun broke tílẹ̀ dá tí ò sí nǹkan kan mọ́ wọ́n deny mi wọ́n fẹ́ mi mọ́ wọ́n jápa ni àwọn ó wá kọ lẹ́tà ó wá fi ránṣẹ́ sọ̀rọ̀ rẹ̀ ọ̀nàrẹ́rù ńgbà ọ̀rẹ́ rí lẹ́tà ọ̀rẹ́ wá wo lẹ́tà yẹn ọ̀rẹ́ wá rẹ́rì ọ̀rẹ́ náà wá mú báírò ńgbà tọ́rẹ̀ mú báírò ọ̀rẹ́ náà wá kọ lẹ́tà pé ìwọ ọ̀rẹ́ mi tó ní mo ń dì náà rẹ̀ yẹn ó ráwọn mẹ́ta kéwù ò mọ́ kéwù ilọ̀ kéwù rẹ̀ ọ̀kọ̀kọ́ bí kó sẹ́ ìyá lásì sí ó ráwọn mẹ́ta tí wọ́n wá bá ẹ̀ yẹn èmi náà ni mo rán wọn wá bá ẹ̀ ولم تكن سببا إلا من الحيل mo kàn dọ́gbọ́n ni mo lo ète pẹ̀lú pé kí wọ́n wá bọ̀ ni góòlù tí wọ́n wá kó fún ẹ̀yìn èmi náà mo ní kan wá kó fún ولم تكن سببا إلا من الحيل sọmọ pé bànújẹ́ tó bá ọ pé bóòdá ní ó ra góòlù lọ́wọ́ rẹ̀ ìyá mi mo tún ní mo kówó fún kó tó wá fi ra góòlù yẹn lọ́wọ́ ẹ pariwo lọ́wọ́ níjẹta àbíjẹ ẹni tó wá yẹn tí ń bá jẹ́ yọjú sí mi owó oúnjẹ nìkan ló béèrè lọ́wọ́ ojú ọmọ tí ó ní béèrè owó gidi lọ́wọ́ mo dẹ̀ wá rántí jẹta mo rántí àná nígbà bàbá rẹ̀ ń bẹ láyé gbogbo owó tí bàbá rẹ̀ bá kó fún ọ èmi ló máa ń ná fún jù ọlọ́run ti wá ní kémi náà wà nípò lónìí ọ̀rẹ́ mi náà ló máa jẹ́ láíláí
pariwo Ọlọ́run. Allah. Yé wà láǹdẹ̀kùn sábàbá ìlà. Ó láwọn ọmọ sọ̀rẹ́ lọ láíláí ni. Ọ̀rẹ́ wo ni wọ́n jẹ́? Mo ń béèrè lọ́wọ́ rẹ ni o. Ọ̀rẹ́ wo ni wọ́n jẹ́ fún ọ̀rẹ́ rẹ? Sọ̀rẹ́ tí ìmọ̀ ronú kọ́rẹ́ rẹ̀ ó kú ni wọ́n jẹ́. Sọ̀rẹ́ kí aburú ó ṣe ọ̀rẹ́ ni wọ́n jẹ́. Ẹ dákun